fún ongoing saga lórí ọ̀rọ̀ evangelist Túndé Àlùkò tí ó jẹ́ ọmọ ìjọ CCC Celestial Church of Christ tí ọ̀pọ̀lọpọ̀ ti torí ẹ̀ ń gbé fídíò mi tí wọ́n ń bú mi. Well, I want to tell you something again. Sórí èmi tẹ́ ń bú. I have been on this internet for long. Àwọn tó wá mọ̀ mí dáadáa, they know that nǹkan kan ṣoṣo ni mo máa ń jà fún. Mo máa ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn. Bó jẹ́ tèmi ni lódún tẹ́ ń sọ kò ní mí lára, I'm okay. But now, a wá rí wípé à ń tìtorí ọjà jà, ọjà ní ta ní jà lẹ́ǹkùlé òun. But yet, níbi tí ẹni tí kò ní làákàyè bá ti sọ̀rọ̀, àwa tá a ní làákàyè a ní láti jẹ́ kó yé wípé ọ̀rọ̀ tó sọ yìí kì í ṣe ọ̀rọ̀ onílàákàyè o. Mo wà nínú àwọn èèyàn tó ní làákàyè. Fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbé fídíò tèmi tẹ́ ń bú mi, I want to tell you one word. Sórí mi, kò sí nǹkan tẹ́ lè ṣe fún mi. Tó bá kọ̀ ká yín lára, ẹ wá sí ọ̀dọ̀ mi. Àdírẹ́sì ọ̀dọ̀ mi nìyí. Tí ẹ bá ti dé Ìkòròdú, ẹ wọ mọ́tò tó ń lọ sí Ádámọ̀. Tí ẹ bá ti dé Ádámọ̀ ní Ìkòròdú, bus stop Ádámọ̀ gangan, ẹ pé ọlọ́kadà, ẹ ní chọ́ọ̀chì bàbá confam JP òun lẹ́ ń lọ, tó wà ní Mọ́jọ́dá road 5 junction ẹ̀ gangan, iwájú church mi ló máa já yín sí. Now, mo rí gbogbo ọ̀rọ̀ tẹ́ kàn ń sọ yẹn wípé wẹ́ kì í ṣe tèmi. Tẹ́ bá wo gbogbo comment níbi tí ẹ ti ń ṣe live yín, àwọn tó mọ̀ mí gan wá bẹ̀ tán jó yé yín pé máànù tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ yìí kò gbé rẹ̀ pamọ́. Ṣé ń gbọ́ mi? Débi pé èèyàn kan wá ní ẹjọ́ mi yẹn lòun rò, òun fẹ́ draw me down, òun fẹ́ ṣe gbá àwọn lè draw me down. Èmi tó rí yìí, I said for the past 15 years lèmi ti wà lórí internet tí mo dẹ̀ ń jẹ́ kí àwọn èèyàn mọ iṣẹ́ ọwọ́ mi. My own is I'm a prophet, I'm a spiritualist. I run a spiritual church and I do spiritual work for whoever that believes in it. Mo jẹ́ kan nínú àwọn wòlíì tó jẹ́ wípé Ọlọ́run fún lórí ọ̀fẹ́ ewé àti egbò. Èmi dẹ̀kẹ̀rẹ́ Ọlọ́run fún mi ní orí ọ̀fẹ́ débi wípé ewé egbò òun lèmi fi ń ṣe ìwòsàn fún àwọn èèyàn. So therefore, ojoojúmọ́ ni mò ń wá sórí internet tí mò ń sọ ń pa ẹ̀. Àwọn tó mọ̀ mí, wọ́n mọ̀ mí. So tẹ́ bá wo gbogbo bí ẹ ṣe ń ṣe sí ni wèrè yín, ẹ rí i pé some people will come in. A sọ fún yín pé the man you were talking about, Baba confam JP, kì í ṣe gbogbo ohun tẹ́ ń sọ yìí òun ni bàbá yìí ń ṣe o. Èmi ò tó rí yìí ṣáwárí gbogbo àwọn tó gbé fídíò mi ò rí wọn rí. Ìkan tiẹ̀ ní bàbá confam awo ní mi ń ṣàwo. Mo ti sọ fún yín dáadáa, gbogbo ibi tí n bá ti wá join ẹgbẹ́ awo wọn, òun mo tún sọ sórí íńtánẹ́ẹ̀tì, ẹ jẹ́ kí wọ́n jáde kí wọ́n wá sọ gbogbo ibi kí bí àwọn awo, àwọn tó dẹ̀ wà nínú awo. Mi ò bú yín, mi ò dẹ̀ sọ wípé kí ló dé tẹ́ ṣe wà nínú ẹgbẹ́ awo. Oníkálukú ló ní reason tó fi ṣe nǹkan tiẹ̀. Reason tèmi fi gba Jésù
pé Jésù lèmi máa sìn tèmi, but lọ́nà tí mo fẹ́ fi sin Jésù tèmi, ewé àti egbò ni mo mọ̀ ń pa ẹ̀. And I declare it, èmi máa ń wẹ ọṣẹ, mo máa ń lu ẹbu. Yeah, I declare it all the time. Ṣé kò wá ń ṣe ẹ̀yin tí ẹ ò ní làákàyè lẹ́sẹ̀ṣẹ̀ máa wá ní ẹ̀ ń gbé fídíò mi jáde pé bàbá yẹn bàbá yẹn kí ló ti ń pè é, wòlíì aláǹgbá. You are nothing to me. But ibi tẹ́ ìkíní ọ̀nà tẹ́ fi lè rí ojú pípọ́n ni pé ẹ̀yin ẹ wá báyìí mi níbi tí mo wà yìí. Mo ti sọ àdírẹ́sì mi sílẹ̀ fún yín. Ọní ìwọ Àdàbà Síónì, wọ́n ló gbé fídíò mi. Listen to me, Àdàbà Síónì. Tí kì bá ń ṣe pé ilé ayé ti bàjẹ́, people know your past. Your past is very wrong. Your foundation is very dubious. Tí kì bá ń ṣe pé ayé ti bàjẹ́, ayé ò fẹ́ òtítọ́. Mi ìwáta láti bá ọkùnrin ìjà. The only thing tí mo sọ fún àlùkò ni wípé listen to me carefully. Ìwọ ti sọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tó mọ̀rọ̀ ń gbọ́ wà ńlẹ̀ o. If you want to preach, preach decently. Tí kò ní mú ọ̀tá wá láàárín àwọn tó ń gbọ́ preaching ni àti ìwọ tó ń preach. That is all I'm correcting. Preach decently. Why are you calling the name of Babalawo? Why are you calling the name of Afa? Why are you calling orí eku, wọ́n orí ajá, wọ́n orí kíní? Oh, mọ̀ ń pa ẹ̀. Mi ò fẹ́ lọ sí story yẹn mọ́. Because I have made my stand to be known to everyone. And that my stand, mo ti pass message me out. Ìwọ Àdàbà Síónì, ìwọ ta ló ń pè ládàbà? Ó mú tó ń pè ládàbà. Àdàbà, my God, tó bá yẹ ayé ti bàjẹ́, irú ìwọ wàá sọ̀rọ̀ orú èmi. Ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń depend lórí ilé ayé àwọn èèyàn ni, lọ gba information mi dáadáa. Wàá rí wípé àwọn èèyàn ò ní sọ aburú nípa mi. Tí ìbá ṣe pé ayé ti bàjẹ́, you are a bloggers. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbé fídíò mi, bloggers ni. Èmi ò ń báyàn parọ́, bó ṣe rí ni mo ṣe máa ń sọ. One time ago, nígbà tí ìyá kan jáde tó sọ dúdú tó fẹ́ sọ, ẹ má fún wòlíì lówó, ẹ má ṣe gbá I come out. Mo ní màmá, ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ àmọ́ mi ìpúrọ̀, òtítọ́ dẹ̀ ni mo sọ. Ó tán. Ẹ má fún wòlíì lówó, kì í ṣe lẹ́nu yín ló jẹ́ kó ti jáde. Wòlíì kan gbà wọn kan, kì í ṣe lẹ́nu yín ló jẹ́ kó ti jáde. Lẹ́yìn tí mo sọ̀rọ̀ náà tán, àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jáde. Àwọn tí wọn ò tiẹ̀ mọ̀ mí rí, mi ò rí wọn rí. Àwọn bloggers tí wọ́n lọ sanwó fún. Bẹ́ẹ̀ ṣe lọ sanwó fún Àdàbà Síónì and many people like that now. Tẹ́ni kí wọ́n bẹ̀rẹ̀ sí gbé fídíò mi. Jẹ́ kí n sọ fún ẹ o. Ayọ̀ kan tó wà nínú fídíò yẹn ni pé aláwọn èèyàn tó ń sọ fún mi wípé ó ti pẹ́ táwọn ti ń wá mi, àwọn ò rí nọ́mbà mi sẹ́. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ń pè mí. This video will have many parts. I just want you to share it. Let the world know that these people is a liar. I am begging you, all my fans all over the world, let the world knows that àwọn èèyàn yìí, they are a liar. Wọn ò ní nǹkan kan tí wọ́n fẹ́ offer ju pé kí wọ́n balẹ̀ ayé jẹ́ lọ. Wọn ò dẹ̀ ní nǹkan tó fẹ́ bàjẹ́ nínú ayé mi. Nítorí pé mi tó rí yìí, I have declared myself to the people already, even before now, years before now. Àwa náà àwọn tó jogun Yorùbá nation now, ìwọ ò rí nǹkan tí mo gbé jáde ni. Àwọn àgbàlagbà náà sọ fún pé bàbá confirm aṣogun tó gbé jáde yìí, ayé ò fẹ́, ayé ò like òótọ́. Lọ́wọ́ náà, mo dẹ̀ bọ́ síbẹ̀ tó pé àwa tí àwọn àgbà bá wa sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àwa máa ń gbọ́, mo dẹ̀ lọ delete aṣọ yìí pé ẹ wo ẹrù wà ńlẹ̀. Mi ìfọwọ́ sí júwe ilé bàbá mi. Ẹ bá mi share fídíò yìí kẹ́dẹ̀ lọ́wọ́ part 2 máa wọlé láìpẹ́ yìí náà. God bless you.